gbọ́ ta ní fi ojú pojo ta ní fòjó pojo àwa kì í ṣe òjòjò lórí ìkànnì Àrólé bàbá 1010 TV tó bá ti di káká ìròyìn lájà balẹ̀ yìí tó múnádóko bí mo ṣe tàwa náà kọ Elédùmarè àdìtú ọba lókè lọ́hùn òní à ń ṣe bẹ́ẹ̀ tá à ń fọpẹ́ fìyìn fún ní gbogbo àti gbogbo àsìkò bí mo ṣe máa ń yin Elédùmarè lógo ìní máa ń yin ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ àtàlátìlẹ́yìn wa náà lọ́gọ̀ ẹnu pẹ̀lú bá ṣe ń ṣe bẹ́ẹ̀ fi gbogbo àsìkò dúró tì wá láti máa gba ta bá mú wá lórí ìkànnì yìí ẹ ṣeun gbogbo ìgbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ròyìn fún ti àsìkò yìí náà kọ́ láyẹn fi Elédùmarè tó ṣe bẹ́ẹ̀ tí mo tún gbalẹ̀ gbòde tí mo mú wá sójúmọ́ máwòrán bí ìṣe mi ìgbàdúrà mi gbogbo àpójú tẹ fún wo ojú náà ní fún etí tẹ̀sí fi ń gbọ́ etí náà ò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn ta àsìkò yìí ní ẹ ti mọ̀ pé kókó inú rẹ̀ lákòókò sísọ lójú rẹ̀ ná ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ inú ìròyìn ó tó gẹ́ o má fọkọ mi dáná ọjọ́ kan là ń kọ́ fún ni ẹ lọ wá ojútùú sí ìpànìyàn tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní kíákíá Tinubu ló pàṣẹ fún NSA àti àwọn elétò ààbò tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni olórí ẹ̀ṣọ́ aláàbò ilẹ̀ yìí náà ti ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè Nàìjíríà láti wá ojútùú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí náà ni a ò fẹ́ ṣekúṣẹyẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP o ẹni tó bá ti sú ẹni kó kọ̀wé fẹgbẹ́ náà sílẹ̀ olóyè Bọ̀dé George ló sọ̀kò ọ̀rọ̀ sí Àtíkù Abubakar àti Nyesom Wike mo ṣì wà lágbọ̀n òṣèlú mi tí kúrò bẹ́ẹ̀ kò jọ mí lójú rárá bí gómìnà ìpínlẹ̀ Delta ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o ohun tí oníkúlùkù yóò jẹ òun wá káàkiri Délé Muhammadu ló sọ ọ̀rọ̀ náà sókè. Ikú tún ti wọlé ọlá ó sì ti sọlé ọlá di ahoro báyìí alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Adamawa ó ti jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ èyí tó bá fínra. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ àwọn agbébọn tó fẹ́ lọ ṣe ìkọlù tuntun ní ìpínlẹ̀ Plateau ni àwọn ọmọ ogun ilẹ̀ yìí bá fẹ̀yìn wọn jalè wọ́n pa méjì nínú wọn wọ́n sì tún ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé àwọn méjì míì. Nípa ti Yorùbá Nation a yóò ṣe ìtanijí fún wa nígbẹ̀yìn gbogbo ìròyìn tá a ṣe bẹ́ẹ̀ kójọ ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí ó tó gẹ́ o má fọkọ mi dáná ọjọ́ kan là ń kọ́ ẹ lọ wá ojútùú sí ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní kíákíá Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe bẹ́ẹ̀ sọ fún NSA àti àwọn elétò ààbò tó kù lórílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ń ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe ìpàdé onímọ̀ọ́kẹ́lẹ́ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà níbi tá a ti rí olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn èèyàn míì tí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè yìí tó kàn jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Àbújá lánàá òde yìí lásìkò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ìpàdé náà pẹ̀lú àwọn èèyàn náà ó sọ dímọ̀ wípé kán gbìyànjú láti tètè pa kìtìmọ́lẹ̀ ká sì wá ojútùú sí ìpànìyàn gbogbogbà èyí tó ń ṣẹlẹ̀ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe ìrìn àjò rẹ̀ dé láti òkè lọ́hùn ó pe ìpàdé yìí níbi tí àwọn tọ́rọ̀ ń kàn tí wọ́n ti ṣe àlàyé fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ibi tí wọ́n bá ètò wọn dé àti tó ń ṣẹlẹ̀ gan ní pàtó nígbà tí NSA èyí olùdámọ̀ràn fún ìjọba àpapọ̀ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Nuhu Ribadu tí ó mọ̀ ṣe àlàyé ó ní àwọn ti sọ ní ti ń ṣẹlẹ̀ fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ènìyàn tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbé ìwà ìgbésùnmọ̀mí náà tó ń gbé lárugẹ ó ní ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tó wáyé tó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí ó ní kò sẹ́yìn àdó olóró ìbílẹ̀ táwọn agbésùnmọ̀mí ọ̀hún èyí tí ó sọ dúnmọ̀ wípé wọ́n ń lò bẹ́ẹ̀ náà ló sọ dúnmọ̀ wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pàláṣẹ fáwọn báyìí o àwọn sì ti bẹ̀rẹ̀ sí ní sakitiyan àwọn ju ti àtẹ̀yìnwá lọ lórí bí àwọn ṣe fi páńpẹ́ òfin máwọn ènìyàn náà tẹ́ndomi àláfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú Nuhu Ribadu ó ṣe àlàyé ọ̀rọ̀ lẹ́yìn ìpàdé wọn pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu a ṣe àfihàn fídíò ibi tí olùdámọ̀ràn pàtàkì fúnjọba àpapọ̀ ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ ṣe oríṣiríṣi àlàyé nípa àbájáde mítìnì tí ń ṣe ìpàdé ìtànṣe pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà. The fact is, Mr. President is insisting and working so hard to ensure that we have peace, security, and stability in our country. We gave him what is going on, and we also assured him that work is ongoing and continuous. We also carried out his instructions. We went around
the chiefs were all out where we had these sparks and incidents of insecurity. Plateau State, Benue State, even Borno, these particular 3 states. And we gave him a feedback because he directed us to go meet with the political authorities there. Issue of insecurity often is not just federal government. It involves the subunits. They are the ones who are directly with the people, especially if some of the challenges are more or less bordering on community problems. Not entirely everything is that, but of course it plays a significant role. You need to work with the communities, you need to work with the local governments, you need to work with the governors, especially the governors. The president continued to direct that we should be doing that, and that's what we are able to. And we are very happy, very satisfied with the instructions and the directives given by Mr. President this evening. Okay, definitely. Ẹ káàbọ̀ padà. Bẹ́ẹ̀ ni olórí ẹ̀ṣọ́ aláàbò nílẹ̀ yìí òun náà ti ṣe ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà láti wá ojútùú sí ọ̀rọ̀ àìsí ètò ààbò tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè yìí náà ni. Ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ aláàbò ní orílẹ̀-èdè Nàìjíríà Chief of Army Staff ìyún ọ̀gágun Christopher Musa olónàmọ̀ ṣe ìpàdé lánàá òde yìí lórí àìsí ètò ààbò èyí tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí ọ̀gọ̀rọ̀ ẹ̀mí tó ti ṣe bẹ́ẹ̀ tó ti jáde láyé láàrin ọ̀sẹ̀ méjì gbáko tí ìkọlù àwọn oníṣẹ́ láabi náà tó gbéra sọ. Ìpàdé ọ̀hún ètò wáyé láti ọwọ́ ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ àwọn gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà Abdulrahman Abdulrasaki tí ń ṣe gómìnà ti ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé kókó ìpàdé ọ̀hún ó ní láti wọ ojútùú sí ìpànìyàn èyí tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Borno, ìpínlẹ̀ Plateau, ìpínlẹ̀ Benue. Àwọn gómìnà ọ̀hún níbi tá a ti rí àwọn gómìnà láti ìpínlẹ̀ Borno, gómìnà ìpínlẹ̀ Èkìtì, ìpínlẹ̀ Adamawa, Kaduna, Bayelsa, Gombe, Ògùn, Imo, Ọ̀yọ́, Ondo, Benue, Nasarawa àti ìpínlẹ̀ Plateau. Àwọn gómìnà tí wọn kò lè wá síbẹ̀ ó ní wọ́n rán igbákejì wọn níbi tá a ti rí igbákejì gómìnà ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Enugu àti ìpínlẹ̀ Bauchi. Níparí gbogbo ìpàdé àwọn ènìyàn náà níṣẹ́ náà sọdún wípé ìgbésẹ̀ tó lámìlaka ó ti bẹ̀rẹ̀ báyìí láti wọ ojútùú sí ìpànìyàn gbogbogbà èyí tó ń ṣẹlẹ̀ ní àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí, nígbà tó sì fi ọwọ́ mẹ́wàá sọ̀yà wípé àwọn ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ìjọba lórí bí ètò ààbò tó péye yóò sì wà ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí kò ti sí ètò ààbò. Bẹ́ẹ̀ ni ọ̀gágun Christopher Musa ní òun yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí bí àwọn yóò ṣe túbọ̀ máa rọ àwọn ọmọ ogun rẹ̀ yìí lágbára sí i tí àwọn ààlà tí ń bẹ ní àárín ìpínlẹ̀ kọ̀ọ̀kan sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò sì ní ètò ààbò tó péye tí kò sì ní sí àǹfààní fún àwọn agbésùmọ̀mí, báńdíìtì àtàjínigbé láti ṣe ìkọlù bí tí ń wù kó máa. A ò fẹ́ ṣekúṣẹyẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP rárá. Ẹni tẹ́gbẹ́ òṣèlú náà bá ti sú ẹni kọ̀kọ̀wé kó fẹgbẹ́ náà sílẹ̀. Olóyè Bọ̀dé George ló sọ̀kọ̀rọ̀ sí Àtíkù Abubakar àti Nyesom Wike lánàá. Ẹni tó jẹ́ olóyè pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP tó sì tún fi gbà kan jẹ́ igbákejì alága fún ẹgbẹ́ òṣèlú PDP jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà olóyè Bọ̀dé George ó mọ̀ ti ṣe àlàyé ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 Alhaji Atiku Abubakar ìgbésẹ̀ tó ń gbé tó fi mọ́ ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ olú ilẹ̀ yìí ti ṣe Àbújá Nyesom Wike lórí ìgbésẹ̀ tó náà gbé àti àwọn àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Olóyè ṣe ní àlàyé wípé ìdójútì ó ní ìwà táwọn ènìyàn náà tán wù nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní bí ẹgbẹ́ òṣèlú náà tó bá ti sú wọn níṣẹ́ ló yẹ ká sì kọ̀wé wọn kán fipò sílẹ̀ kán ṣe dójútì ẹgbẹ́ òṣèlú PDP mọ́. Nígbà tí ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ó ní Alhaji Atiku Abubakar ó ń ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ààrẹ àná Muhammadu Buhari. Oníṣẹ́ Buhari wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ni ó ní nítorí ìmọ̀tara ti ẹnìkan látàrí kó lè díje dupò ààrẹ nínú ètò ìdìbò tọdún 2027.
ló fi gbé àwọn ìgbésẹ̀ yìí tó sì ṣe bẹ́ẹ̀ ṣe ìdarapọ̀ máwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ alátakò fún ẹgbẹ́ òṣèlú PDP oníṣẹ́lẹ̀ yìí gan kò tó nǹkan tí ń dojú tì ní ó ní àní kó má gbé ìgbésẹ̀ tó bá wù ú ṣùgbọ́n gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé níṣẹ́ ló yẹ kó kéde ara rẹ̀ pé òun ti fẹ́ ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ kó sì má máa wà nínú ẹgbẹ́ ọ̀hún kó tó máa ṣọ̀tún kó máa ṣòsì nígbà tí ó sọ títí àjọṣepọ̀ Nyesom Wike tó jẹ́ mínísítà fólùlùlẹ̀ yìí pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mà ṣe ní àlàyé pé kò pẹ́ kò jìnnà báyìí ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ di mímọ̀ wípé Wike gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kó sì ṣe àwọn ètò lórí ìrànràn lórí bí ẹgbẹ́ òṣèlú APC yóò ṣe jáwé olúborí ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá ó ní Wike ọmọjáníyàn níṣẹ́ ló ní ó ti di ṣíṣe nígbà tí Bọ̀dé George ó wàá sọ dímọ̀ ó ní sọ yẹ kí Wike kó gbọ́n gbé irú ìgbésẹ̀ yìí lásìkò tó sì wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ta ni kò mọ̀ pé alábọ̀dé ó ní Wike jẹ́ ó sì fi ojú hàn ó ní kàkà tí ó fi wá fi ẹgbẹ́ òṣèlú náà tí ó fi sílẹ̀ níṣẹ́ ni ó dojú ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó tún mẹ́nu lé ìgbésẹ̀ ètò wáyé ní ìpínlẹ̀ Rivers níbi tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ní kí gómìnà Siminalayi Fubara kó lọ sí bẹ́ẹ̀ rọ́kúnlé ó ní Wike ń ṣe bí ààrẹ ń pe àwọn oníròyìn kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa ká ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ó ní ó sì ń dojú ti ẹgbẹ́ òṣèlú PDP gbogbo eléyìí ó ní olóyè Bọ̀dé George ló ṣe bẹ́ẹ̀ tó sọ dímọ̀ wípé ó ń dojú ti àwọn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún bó sì ṣe jẹ́ àgbà ẹgbẹ́ òun kò ní fi ọwọ́ lẹ́ran kó wàá máa wòran kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ba ẹgbẹ́ òṣèlú náà jẹ́ mọ́ àwọn lára bẹ́ẹ̀ náà ló tún sọ dímọ̀ wípé a rí nínú àwọn gómìnà kọ̀ọ̀kan èyí táwọn náà ń ṣe bẹ́ẹ̀ kéde àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì jẹ́ gómìnà tí wọ́n jáde láti inú ẹgbẹ́ òṣèlú PDP ó ní gbogbo eléyìí nǹkan dójútì ni nǹkan sì ti ń bàjẹ́ kódà kò sí àkóyawọ́ mọ́ láàrin àwọn ènìyàn náà bí tí ń wù kó mọ́ ó ní pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú PDP bó ti jẹ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó lè gbọ́ ọmọlédè Nàìjíríà kalẹ̀ nínú wàhálà àti làásìgbò ẹgbẹ́ òṣèlú APC tó kó wá sí yìí níṣe ni àwọn kan náà tún ṣe bẹ́ẹ̀ gbàbọ̀dè fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ọ̀rọ̀ pọ̀ tí olóyè Bọ̀dé George tó sọ ṣùgbọ́n ní kókó ó ní kí àwọn tó jẹ́ ṣekúṣẹyẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP kan kéde ara wọn pé àwọn ò sí ẹgbẹ́ mọ́ káwọn àgbààgbà ẹgbẹ́ náà kan sì gbé ìgbésẹ̀ tó tọ́ láti fi ìyà tó yẹ kan fi jẹ wọ́n lópin ìgbà tí wọn ò bá ti fẹ́ ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ tó sì ń gbàbọ̀dè fẹ́gbẹ́ ọ̀hún. wọ́n sì wà lágbọn òṣèlú ohun tí ì ṣetán kò jọ mí lójú rárá o bí gómìnà ìpínlẹ̀ Delta bó ṣe ṣe bẹ́ẹ̀ darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ohun tí oníkúlùkù ó jẹ ọ̀nà wa káàkiri Délé Muhammadu ló sọ èyí mímọ́ ẹni tó jẹ́ gbajúgbajà oníṣẹ́ ìròyìn tó tún jẹ́ olóṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà Délé Muhammadu ó ní ó ti ṣe àlàyé ọ̀rọ̀ lásìkò tó ní ìtakùrọ̀sọ lórí mọ́ọ̀máwòrán chánẹ́ẹ̀lì ní àná òde yìí lẹ́yìn tí gómìnà ní ìpínlẹ̀ Delta Sheriff Oborofwori àti ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún tó sì tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú olùdíje sí ipò ààrẹ nílẹ̀ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 èyí Ifeanyi Okowa àtàwọn tó kù ibi tá a ti rí abẹnugan pẹ̀lú gbogbo àwọn ọmọlé ibi tá a ti rí abẹnugan pẹ̀lú àwọn alága ìjọba ìbílẹ̀ àti ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ ọ̀hún tí gbogbo wọn sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé gómìnà Sheriff Oborofwori wọ́n tẹ̀lé lẹ́yìn láti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC lánàá òde yìí nígbà tí Délé Muhammadu tí wàá máa ṣe àlàyé lórí gbòmáwòrán ó ní ìgbésẹ̀ ọ̀hún ó ní kò jọ òun lójú bí tí wù kó máa ó ní òun dàgbà sínú ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbèrú ìgbésẹ̀ náà kò sì sí tuntun kankan nínú ìwà tí wọ́n wù ó ní tó lè jọ òun lójú ó ní tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú APC tó bá ṣe bẹ́ẹ̀ ní ìgbàgbọ́ àbí ó fi ọkàn balẹ̀ pé ìfẹ́ òun ni àwọn ènìyàn náà ó ní wọ́n ní tó fi ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ó ní níṣe ní ó ń dóra rẹ̀ nítan o tó sì ń tan ara rẹ̀ ó ní kì í sì ṣe iṣẹ́ takuntakun àbí iṣẹ́ ribiribi kan tí ń ṣe ló mú kí àwọn ènìyàn náà kí wọ́n darapọ̀ bí kì í ṣe tí wọ́n jẹ ohun tí wọ́n wá káàkiri ó ní ẹ jẹ́ ká ṣe ní àlàyé fúnra wa ẹ wo àsìkò tá a wà yìí èwo ni àwọn ènìyàn ní ikọ̀ bíi ICPC tàbí EFCC kò tí máa dà láàmú olóńkálùkù fi orí ara rẹ̀ pamọ́ nìyí torí wípé tábàkọ̀ tí wọn ò darapọ̀ gbẹgbẹ́ òṣèlú APC níṣẹ́ ni àwọn ikọ̀ EFCC àbí ICPC ni wọ́n máa lé wọn káàkiri
ó ní ìlànà méjì ni wọ́n là kalẹ̀ fún wọn nínú kan darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC ní ti ìyọwọ́ ìrọsẹ̀ tàbí kí wọ́n darapọ̀ mọ́ ní ti agídí àti ìpá ti kúkú ó ní ṣùgbọ́n tó pọ̀ jù báyìí ó ní ti ìpá ti kúkú táwọn ènìyàn náà ká fi darapọ̀ látàrí pé wọ́n fẹ́ gbádùn gbogbo owó tán bá ti rí nídìí òṣèlú tí wọ́n sì fẹ́ wàhálà kankan láti ọ̀dọ̀ ẹgbẹ́ alátakò tó wà ní orí àléfà ohun tó mú wọn darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC òun lẹ́rí wọn o kì í sì sin tó jọ òun lójú ọ̀rọ̀ pọ̀ tí Délé Muhammadu náà sọ ẹjá ṣàfihàn fídíò tiẹ̀ náà kó máa jẹ́rìí máa jẹ́ mi ìṣó. Well, I'm a very good student of Nigeria's political history, so nothing can surprise me about our politicians. The history of Nigerian politics is replete with stories of defections. When you talk about our leader, Kowa, joining APC, I'm not surprised. He's been under serious harassment in recent time. And don't forget that in 1993, one of the first people to dump Chief Moshood Abiola was Babagana Kingibe, who was his running mate. So it's nothing new. What will surprise me is if President Bola Ahmed Tinubu believes that people are joining APC because they love him or because he's doing so fantastically well. What people are doing now is a game of survival. Gone are the days when we used to boast that to go to prison makes us a martyr. Gone are the days when we admire the likes of Nelson Mandela, Jomo Kenyatta, MKO Abiola, Chief Awolowo, all of them from going to detention. These days, nobody wants to go to detention. Everybody wants to be at home to enjoy whatever money they have made in politics. So, ẹ káàbọ̀ padà o. Ikú tó ti ṣe bẹ́ẹ̀ wọlé ọlá ó sì ti wọlé ọlá ó sọ di àwòrò báyìí ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ kan ní ìpínlẹ̀ Adamawa òun náà ti jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ èyí tó bá a fínra lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ tó ṣe Shuaibu Babas ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Fufore ní ìpínlẹ̀ Adamawa ó ti ṣe bẹ́ẹ̀ kiri ayé wípé ó dìgbò ṣe alága ọ̀hún Shuaibu Babas ó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn láti bí oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n sì ti ń tọ́jú rẹ̀ ṣùgbọ́n títí tí ọlọ́jọ́ fi ṣe bẹ́ẹ̀ tó fi dé bá wọn lẹ́nu rẹ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí òní wọ́n kéde ikú alága ọ̀hún lánàá òde yìí lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó ṣe àìsàn náà fún bí ọjọ́ pípẹ́ kó tó di wípé ọlọ́jọ́ ó dé bá ní àná òde yìí níṣe ni àwọn olóṣèlú akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ fi ohun arò tàti fi ń ṣe bẹ́ẹ̀ dárò olóògbé ọ̀hún tó sì ń júwe rẹ̀ ní akíkanjú ènìyàn tó ní ìfọkànsìn ọmọ ènìyàn àti àwọn ènìyàn rẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ jẹ́ alágàlẹ̀ lórí ní ìjọba ìbílẹ̀ Fufore yìí bẹ́ẹ̀ ni wọ́n sọ nímọ̀ pé a tún máa mú ìkéde wá lórí bí ètò ìsìnkú rẹ̀ yóò sì tún máa wáyé. Àwọn agbébọn tún ti ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe ìkọlù tuntun ní ìpínlẹ̀ Plateau ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí bá ṣe bẹ́ẹ̀ fẹ̀yìn wọn janlẹ̀ wọ́n pa méjì nínú wọn wọ́n sì tún gbé méjì nílẹ̀. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n jẹ́ Operation Lafiyan Jamal ní ìpínlẹ̀ Plateau òní wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa agbésùmọ̀mí méjì tó tún fi páńpẹ́ òfin gbé àwọn méjì ní ara wọn oníṣẹ́ láabi kan ṣe ìkọlù ní ìpínlẹ̀ Plateau ọ̀hún agbègbè tó pè ní Tègbé ní ìjọba ìbílẹ̀ Bàṣá ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ lánàá òde yìí tí ń ṣe ọjọ́ kẹtàléní ogún oṣù kẹrin ọdún 2025 ní nǹkan bíi dédé aago 9 òwúrọ̀ ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ wọ́n ṣe ní àlàyé wípé wọ́n lé àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí darandaran ọ̀hún tó ń ṣe ikú pa àwọn ènìyàn wọn lé wọn láti agbègbè tó pè ní Baduru Sama ní ìjọba ìbílẹ̀ Kauru ní ìpínlẹ̀ Kaduna èyí tó fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ìpínlẹ̀ Plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé pé àwọn oníṣẹ́ láabi náà bá tún wọ ìpínlẹ̀ Plateau tó sì ń ṣe ìkọlù ìròyìn náà ló dé tí ìgbà ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí táwọn náà fi pa kìtìmọ́lẹ̀ lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ń ṣẹlẹ̀ sí ìyàlẹ́nu wọn wọ́n ti ṣekú pa ọmọ ìlú méjì kí wọ́n tó débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ṣùgbọ́n o níṣẹ́ làwọn náà rọ́jò ìbọn tí wọ́n dáàbò àwọn oníṣẹ́ láabi agbésùnmọ̀mí ọ̀hún wọ́n pa
méjì lára wọn nígbà tí ọwọ́ sì bá méjì tí wọ́n pe orúkọ àwọn méjèèjì ní Sani Adamu ẹni 40 ọdún àti Buhari Muhammadu ẹni 20 ọdún. Màálù tí kò dín ní 42 ó ní wọ́n bá ní ọwọ́ àwọn ènìyàn náà àti owó tó jẹ́ 20,200 naira pẹ̀lú oríṣiríṣi ohun ìjà olóró tí wọ́n bá ní àkàtà wọn. Oníṣẹ́ láabi náà lásìkò tí wọ́n jọ ń ṣe ìkọlù sí ara wọn níṣe ni ọmọ ogun ilẹ̀ yìí kan yẹtọ́ pé orúkọ tiẹ̀ ní Lance Corporal Tọ́pẹ́ Awóníyì ló náà fi ara gba ọta ìbọn tó sì gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti gba ìtọ́jú. Lọ́wọ́ báyìí inú àwọn ará ìlú dùn lórí ìkọlù tí wọ́n ṣe sáwọn ìkọ̀mọ̀ tí wọ́n ṣe sí àwọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí ọ̀hún lórí pé wọ́n dá wọn lọ́wọ́ dúró láti má jẹ́ kí ìpànìyàn náà kó tún ju bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ pẹ̀lú bá ṣe ń ṣọṣẹ́ ní gbogbo gbà ní ìpínlẹ̀ Plateau. Ṣé mo sọ wípé a mú ìtanijí wá nípa Yorùbá Nation àkóso méjì tá a fẹ́ ṣe fúnra wa náà ju ìtanijí nípa ìjìjàngbara náà ká ṣera wa ní òṣùṣù ọwọ̀ ká sì mú àdìsọ́kàn wípé ilẹ̀ baba wa yìí ti ń ṣẹlẹ̀ káàrọ̀ òjìrè a gbọ́dọ̀ gbà kúrò lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi torí pé tí fojú hàn pé orílẹ̀-èdè Nàìjíríà yìí wọn ò létò kankan fún gbogbo àwa tá a jẹ́ ọ̀dọ́ langba tí àwa náà sì gbọ́dọ̀ síbẹ̀ ká sùn lọ́rùn ká tètè pàkìtì mọ́lẹ̀ ká máa ṣe àtìlẹ́yìn àti ìkéde fún ilẹ̀ káàrọ̀ òjìrè. Òmìnira yìí yóò ṣojú wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ìrọ̀rùn láti fi gbà á. Ó dàbọ̀ fún ti àsìkò yìí àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́.